Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ subscribe, hete. Face TV Muswobi. Mo kí gbogbo wa níbikíbi tí ẹ ti ń wò wá, mo kí wa lásìkò tí a wà ńbẹ̀ yìí. Mo dẹ̀ kí yín sí orí ìkànnì tí a wà yìí wípé a kú dédé àsìkò yìí. Ẹ kú òwúrọ̀ níbi tí ilẹ̀ bá ti ṣẹ̀ṣẹ̀ mọ́ lásìkò tá a wà yìí. Ẹ máa kú àsọ̀nbẹ̀ yẹn, ẹ sì kú àṣálẹ́ níbikíbi tí níbi gbogbo tí a ti ń kádìí alẹ́ lásìkò yìí. Mo kí yín. Òkèrèyẹ lórúkọ bàbá tó bí mi lọ́mọ. Olúwaṣeun Ayọ̀bámi Àdìsá Olóhùnyọ̀ lórúkọ mi jẹ́ Simply Eyu Washington, the Bọ́ba Gbádùn General káfàtà. Èmi náà sọ pé hello everybody. Mo wá sórí ètò lẹ́ni láti wá bá wa sọ̀rọ̀ pápá àwa tí a jẹ́ ọmọ Yorùbá, àwa tí a jẹ́ ọmọ Nàìjíríà, tí a sì jẹ́ aláwọ̀ dúdú torí olórin kan sọ pé Africa is my fatherland, Nigeria is my country. Bẹ́ẹ̀ náà ló jẹ́ pé lọ́wọ́lọ́wọ́ tá wà yìí, ìlú Nàìjíríà yìí òun náà ni ìlú titi wa lọ́wọ́lọ́wọ́ tá wà ńbẹ̀ yìí. Ṣùgbọ́n Èdùmàrè ló mọ̀lẹ̀ tí yóò mọ̀ lọ́la. Gbogbo ìpè tí kó wá ń pè tá ń bẹ̀bẹ̀ lọ́tún tá ń bẹ aláwùrà lósì ìpè kí Ọlọ́run kó fún wa ní òmìnira ara wa. Ọlọ́run á jẹ́ kó bọ́ sí ìrọ̀rùn fẹ́nìkọ̀ọ̀kan wa. Àbẹ́yìn kọ́ rèé, tá a bá rántí tá a bá gbàgbé tí a bá sì lè lóye, a rí pé ní bí ìjẹjọ sí àbí bí ọjọ́ mélòó kan sẹ́yìn tá a bá gbàgbé, a gbọ́ nípa ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà bí àwọn ìkọlùgbà ṣe ń ṣẹlẹ̀ lọ́tún tí ó ń ṣẹlẹ̀ lósì. Tí a bá sì tún wò dáadáa, a rí pé ọ̀rọ̀ àwọn Boko Haram tó tún di terrorist, tó tún di herdsmen, tí ó sì tún jẹ́ pé ó di nǹkan tá a máa sọ pé àwọn kidnappers. Bẹ́ẹ̀ náà ló tún wọ́n fún lórúkọ lóríṣiríṣi, unknown gunmen. Ó tún lọ bẹ́ẹ̀ bó ṣe ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè yìí. Èyí tí kìí ṣe pé mo lè sọ pé kò sí ọmọ orílẹ̀-èdè yìí tí ò gbọ́ nípa àwọn ìṣẹ̀lẹ̀ yìí, torí pé hílà ìlò lọ́tún lósì káàkiri gbogbo orílẹ̀-èdè yìí, pàápàá jùlọ ní apá ilẹ̀ Haúsá. A rí bí ó ti ṣe ń lọ, bí ó ń lọ sókè, ó ń lọ sílẹ̀. Àìmọye ẹ̀mí ló ti ṣòfò. Wọ́n tún gbọ́ láìpẹ́ pé àwọn kan tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ Boko Haram, wọ́n ti surrender, báwọn ti repent, pé kí Nàìjíríà dá àwọn ọmọ wọn tọ́. A gbọ́ ní àìpẹ́ ní inú ìwé ìròyìn, bẹ́ẹ̀ náà la gbọ́ nínú àwọn ilé ìròyìn gbogbo. Orí eléyìí la ṣì wà tí a ti ń dárò ni a tún ṣàdédé tí a gbọ́ ti NDA, Nigeria Defence Academy, tí wọ́n lọ kọlù wọn níbẹ̀. Àwa bẹ̀rẹ̀ sí rí oríṣiríṣi àwọn ilé yìí, àwọn àjálù èyí tó rọ̀ mọ́ pé kò sí ààbò èyí tó péye nínú ìlú. Àwọn àgbà wọ́n sọ wípé n tó bá mú ìjì tí ó fa aṣọ yọ ọlọ́rùn èèyàn lórí dúró, oníyẹ̀fun ni kó máa ṣàfira. Ìyẹn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Yorùbá. Nígbà tí àwọn ẹ̀ṣọ́ aláàbò gangan pàápàá àbí ìpìlẹ̀ wọn, ibi tí wọ́n ti ń kọ́ wọn ní ààbò ní orílẹ̀-èdè Nàìjíríà, tí ó bá ti di ohun tó jẹ́ ṣe wípé òun fúnra ẹ̀ gan ó ń rí kọlù lọ́wọ́ àwọn tí wọ́n àwọn afẹ̀míṣòfò, àwọn bandits, àwọn unknown gunmen, àwọn àmọ́rúkọ tá tún lè pè wọ́n, àbí ká sọ pé àwọn Boko Haram kan máa sọ pé ẹnìkan ló fún lórúkọ kan tó pàtó. Tí a bá wò kó má dàbí pé mo yà lọ bí mí, gbogbo àwọn orúkọ tí wọ́n fún àwọn ẹni yìí, gbogbo àwọn ẹni tó ń dárúkọ pátá ni o, Boko Haram ni o, herdsmen ni o, kidnappers ni o, àbí àwọn bandits ni o, unknown gunmen ni o,
gbogbo àwọn pípé náà inú ìran kan náà láti ń rí wọn. So eléyìí gan ní bẹ́ẹ̀mi ṣe rò mo rò pé kíní yìí gẹ́gẹ́ bí èròǹgbà ti tèmi pé kíní yìí fúnra ẹ̀ gan pàápàá níṣe ló ó lọ́wọ́ bákan kan nú tí ó dẹ̀rọ̀ wọ́n pé bí ká máa rò pé bíi pé wọ́n fi àwọn orúkọ wọn yẹn wọ́n fi ń play politics. Ìgbà míì wọ́n lè sọ pé àwọn journalist náà pé àwọn people yẹn ní Boko Haram, àwọn míì á sọ pé àwọn report táwọn security mọ̀ wá pé those guys are bandits. So àwọn míì á sọ pé àwọn tó bá mú tán ti capture àwọn èèyàn, so wọ́n á pè wọ́n ní kidnappers. But all these people, they are terrorizing this country. All we know, ìjọba dẹ̀ wà nílùú. So gbogbo kíní máa jẹ́ concern ìlú. Kódà àwọn òbí àwọn èèyàn tí àwọn afẹ̀míṣòfò yìí tí wọ́n ti pa àtàwọn x-men tí wọ́n ti pa tí wọ́n ti ṣẹ̀mí wọn lófò. Torí pé àwa náà rí irú ẹ̀ ní sàkání ọ̀dọ̀ wa ní south west tá wà yìí. Òun ló fà tí àwọn olóyè Sunday Igboho. Ṣùgbọ́n adúpẹ́ fọ́lọ́run ibire ni ọ̀rọ̀ náà máa já sí. So àwọn kíní yìí ìjọba tó bá lè mójútó àwọn nǹkan yìí àbí ká sọ pé kíní yìí bí mo ṣe ń wò pé ń ṣe ni mò ń rò lọ́kàn mi pé kíní yìí wọ́n ní ọwọ́ ìjọba nù. Ìdí pàtàkì tí mo dẹ̀ fi rò bẹ́ẹ̀ fún ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ni pé nígbà tí àwọn tó jẹ́ Boko Haram tí wọ́n sọ pé àwọn ti pààyàn ó ti sú wọn o, àwọn sì fẹ́ juwọ́lẹ̀ o, ẹ̀mí tó ń pa òṣè dá padà, ilé tọ́jú òṣè mọ lóòjọ́, wọ́n ti pa àwọn èèyàn lẹ́kún tí ẹkún yẹn kan tó ti rán ẹlòmíì sọ́run. Wọ́n á sọ pé àwọn sì yín o, àwọn ò tún yìnbọn mọ́ ó dà ẹ máa bọ̀ ọmọ dáadáa ní ẹ wá lọ lóyìnbó kan tún wọ́n máa gbégbé ìgbésí ayé ìrọ̀rùn ju àwọn tó ń forí fàyà ìlú fáwọn mẹ̀kúnnù tí wọ́n ń dìbò tí wọ́n ń ṣe gbogbo àwọn èyí tó jẹ́ pé àwọn tó ń san tax. So ọ̀rọ̀ yìí ló wà lọ́kàn tèmi gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà àbí ká sọ pé gẹ́gẹ́ bí èròǹgbà ọmọ ẹ̀dá ènìyàn tí mò ń rò. Inú mi wá dùn yìí pé ní àsìkò yìí màá fẹ́ kẹ́ wo ọ̀gbẹ́ni Kúnlé Ọláwùnmí tí àwọn náà jẹ́ ìkan nínú àwọn aláàbò. Ẹni tó bá rí news tí nǹkan tí wọ́n sọ ní orí amóhùnmáwòrán kan tí wọ́n sọ̀rọ̀ nípa wípé ìjọba pàápàá ó ní àjọṣepọ̀ tó jẹ́ ṣe wípé ó yanrantí pẹ̀lú àwọn Boko Haram yìí. Ọ̀gbẹ́ni yìí sọ̀rọ̀ tó pọ̀ gẹ́gẹ́ bí wípé òun náà jẹ́ security personnel tó dẹ̀ jẹ́ ṣe pé ó lò 35 years in service. Bí mo ṣe gbọ́ pé bóyá wọ́n sọ pé wọ́n resign. Ó túmọ̀ sí wípé wọ́n mọ gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ yìí. Wọ́n sì sọ fún wa wípé púpọ̀ nínú àwọn tí à ń bẹ́rí fún láwùjọ bí àwọn tí wọ́n jẹ́ gómìnà, àwọn governors àbáwọn senators ni wọ́n jẹ́ ẹni tó yẹ pé wọ́n ní àwọn tí wọ́n mú nínú àwọn Boko Haram yìí tí wọ́n ti mú láti ìgbà gbogbo pé ni ó jẹ́ alátìlẹ́yìn fún wọn ní orílẹ̀-èdè tá a wà yìí. Ẹ rí pé àwa ọmọ Nàìjíríà ọ̀nà wa Ọlọ́run kó ṣàánú wa ni, kí n má sọ pé ọ̀nà wa kó yá ni. Gbogbo eléyìí tó wá ṣẹlẹ̀ lórílẹ̀-èdè yìí ohun tẹ́mi kàn lè sọ fún àwa tá a jẹ́ ọmọ Nàìjíríà ni wípé lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí kí a kún fún àdúrà kí a fi ran orílẹ̀-èdè yìí lọ́wọ́, kí a sì kún fún àdúrà láti fi ran àwọn ìpínlẹ̀ wa lọ́wọ́, kí a kún fún àdúrà láti fi ran ìran wa, ká fi ràn wọ́n lọ́wọ́, ká fi ran ara wa lọ́wọ́, kí a sì mọ̀ wípé má náà rẹ̀ kò fọwọ́ náà nìyàn bí òwe Ìjẹ̀bú ṣe jẹ́ nìyẹn. Àní kò ní ara ẹ̀, tó bá ti ní ara ẹ̀ ò lè lénìyàn. Torí pé ìjọba àsìkò yìí kò ń ṣe ìjọba tó ráyè ti mẹ̀kúnnù lásìkò kọ̀ọ̀kan. A sì gbọ́dọ̀ wà lójúfò torí wípé báwo la bá ṣe sọ, nítorí wípé ìgbìrọ̀tẹ̀ bí a ṣe ń pa ẹ̀kan òun náà ni ìkan tó ń rú. Wọ́n títí ìjọ mi ìjọ rẹ̀ tí a máa láǹfààní láti sọ̀rọ̀.
eléyìí jẹ́ èrò ọkàn tèmi àti èrò mi àti nípa àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nípa orílẹ̀-èdè yìí lè tó dojú sú gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè yìí kí n má lémi nìkan ni mo ní kí n wá sọ. Ẹ̀yin náà lè sọ àbá títí èrò yín àbí ojútùú sí irú ọ̀nà yìí. Ẹ lè tẹ̀ jíṣẹ́ kí ẹ like kẹ́ dẹ̀ máa share títí ijọ́ mi ìjọ re èyí tí a máa pàdé ó dìgbà kan náà. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Face TV was Swoby.